أسرار حكمتك وتفهمني غوامض كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن. نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين يا الله. آمين يا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضاه، وإذا رديت حتى كانت ملء ما في علمك وزنته وأدده، وأتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن. نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. Agbọ́ntọ́lọ́hun wí ń bẹ̀rún. Wọ́n ní ṣàgbọ́ gbólóhùn Ọlọ́run ọba níbi àyà tí wọ́n ké fún wa yìí. Bí tá bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run kádákẹ́ jẹ́ ká farabalẹ̀ ká máa tẹ́tí gbọ́. Ó sì tún sọ báyìí pé gbogbo ìgbà tá ń bá ń ké Kùránì lọ́wọ́. Wọ́n ní Ọlọ́run bá tún sọ báyìí pé gbogbo ìgbà tá bá ń ké Al-Kùránì lọ́wọ́. واستعذ بالله من الشيطان الرجيم. Ọlọ́run dákun mọ́sàlá wa ń bẹ̀. Ọlọ́run mọ́sàlá wa lọ́wọ́ ṣètánì. Àárín bí yìí. Wọ́n ní àárín yìí. Ibi tí a fẹ́ tú lónìí. Wọ́n ní ibi tí a fẹ́ ké lónìí. Ó gba èrò púpọ̀. Wọ́n ló gba èrò púpọ̀. àfi kéèyàn ó ṣe agbára kó rí nǹkan dìmú. àfi kéèyàn ṣe agbára kó rí nǹkan dìmú bẹ́ẹ̀.
àyà 46 wọ́n ní àyà 46 ogójì àti mẹ́fà wọ́n ní àyà 40 àti ẹyọ mẹ́fà ibẹ̀ ni abákéwúdé wọ́n níbẹ̀ labákéwúdé lánàá ibi tí Màríámà títí ń sọ pé ẹnìkan ò fọwọ́ kàn mí wọ́n níbi tí Màríámà ti sọ pé ẹnìkan ò fọwọ́ kàn mí. قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. mo rò pé a gbọ́ àgbọ́yé tafsiri tàná débẹ̀ wọ́n ní a gbọ́ àgbọ́yé tafsiri tàná délẹ̀ kò wá mọ́ ń bẹ̀ o wọ́n ní kò mọ bẹ́ẹ̀ èyí tí a wà tọ̀ lónìí wọ́n ní èyí táwà tọ̀ lẹ́yìn ibi tá a ti gbé kéwú wa yu'allimuhul kitaba wal hikmata wat-tawrata wal injila ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل. ọ̀rọ̀ Ọlọ́run leléyìí wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run ọba wa lélẹ́yìí àṣẹ rẹ̀ ló wáyé wọ́n ní àṣẹ Ọlọ́run ọba ló wáyé èyí tó ṣe pé yóò ṣe gbogbo wa láǹfààní wọ́n ní tó ṣe pé gbogbo wa là á ṣàǹfààní nípa rẹ̀ kí ni ìdí tọ́lọ́run fi dá ànábì Ìsá bó ti ṣe dá wọ́n ní kí ni ìdí tọ́lọ́ ọba fi dá ànábì wa Ìsá nídà fọlọ́ ti ṣe dá ó nídìí wọ́n ló nídìí iṣẹ́ tọ́lọ́run fẹ́ bẹ̀ẹ́ kó jẹ́ wọ́n ní iṣẹ́ tọ́lọ́ ọba fẹ́ rán tí ó jẹ́ fọlọ́run á gbọ́ nísìn wọ́n ní àgọ́ nísìnyí ṣíṣẹ̀ tẹ̀lé wa yu'allimuhul kitaba ọlọ́run ní àwa ọlọ́run afitírà mọ́ Ọlọ́run ọba ní àwọn Ọlọ́run akitira mọ́ wal hikmata a sì fún un ní ọgbọ́n ìjìnlẹ̀ a sì fún ní ọgbọ́n ìjìnlẹ̀ والتوراة والإنجيل ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل. ẹ má jẹ́ ká sì gbọ́ wọ́n ní ẹ má jẹ́ ká sì gbọ́ wa yu'allimuhul kitaba òun dádúró gedegbe fún rẹ̀ wọ́n ní eléyìí ó dágbó gedegbe fúnra rẹ̀ pé Ọlọ́run bá ó fi tírà ó fi nù ú ọlọ́run ò dákọ tírà náà wọ́n lọ́lọ́run ò dákọ tírà náà àmọ́ ẹni tó bá gbọ́ àgbọ́yé wọ́n ní ẹni tó bá gbọ́ àgbọ́yé tá a sì padà wá kàn níwájú tá a sì tún padà wá kàn níwájú a mọ̀ wípé àwọn tírà kan ti wá wọ́n ní àwọn mọ̀ pé àwọn tírà kan ti ṣíwájú tó ti wá tí ànábì Ibrahim tí ànábì wa Ibrahim òun náà ní tírà òun náà ní tírà tiẹ̀ Lukumanu náà ní tírà ànábì Lukumanu òun náà ní tírà tiẹ̀ àwọn ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run ránṣẹ́ àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n wọ́n ní àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n tó ṣe pé àfúntírà tó ṣe pé Ọlọ́run bá fún wọn tírà tiwọn parí kege tírà tọ́lọ́run wá ń sọ̀rọ̀ ń pa wọ́n ní rẹ̀ parí gẹ́gẹ́ tírà tọ́lọ́run wá ń sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kèétí expatiate ẹ̀ fún wa wọ́n ní kò tí ì ṣàlàyé ẹ̀ fún wa òun náà ni alukur'ani òun náà ní Al-Qur'an èyí tá a fi wá mọ̀ pé alukur'ani lọ́lọ́run ń tọ́ka sí ní wọ́n ní ìta àti wàá mọ̀ pé Al-Qur'an ni Ọlọ́run tọ́ka sí ó ṣe àyànsá tíra àwọn tíra tí wọ́n tò tẹ̀léra wọn wọ́n ní Ọlọ́run bá ó sá àwọn tírà ó sá àwọn lẹ́tà tí wọ́n tó tẹ̀léra wọn Tàórẹ́tà wọ́n ní Tàórẹ́tà wà bẹ́ẹ̀ ànábì Musa lọ́lọ́run wọ́n ní sọ̀kalẹ̀ ànábì Mùsá lọ́lọ́run sọ̀kalẹ̀ fún Ìnjílà Ìnjílà òun ni báíbù ó ní Báíbù tíra ti ẹ̀mí tírà àti Ísá nìyí ọlọ́run la akọ láwọn akọ ní tíra
wọ́n ní Ọlọ́run Ọba ó ní akọ́ fi àwọn tírà kọ́ a sì tún wá fi tàwórẹ́tà àti ìnjílà a fi mọ̀ a tún wá fi tàwórẹ́tà àti ìnjílà a fi mọ̀ nǹkan mẹ́ta ló ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ní nǹkan mẹ́ta ló ṣẹlẹ̀ ń bẹ̀ àkọ́kọ́ wọ́n ní àkọ́kọ́ akọ́ ní tírà tànẹ́bì akọ́ ní tírà tànẹ́bì wa Muhammad ẹ̀ẹ̀kejì ẹni tó ṣáájú ànẹ́bì wọ́n lẹ́ tó ṣáájú ànẹ́bì akọ́ntírà ẹ̀ẹ̀kẹta bẹ́ẹ̀ tírà àti ẹ̀ gangan tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún náà àtúnkọ́ wa rasulan إلى بني إسرائيل. Ìdí tá a fi kọ́ ní àwọn tírà mẹ́tẹ̀ẹ̀ta tá ń wí yìí. Wọ́n ní ìdí tá a fi kọ́ ní àwọn tírà mẹ́tẹ̀ẹ̀ta tá ń sọ̀rọ̀ wọn yìí. Nítorí wípé aránṣẹ́. Torí pé àwọn Ọlọ́run bá ránṣẹ́. إلى بني إسرائيل. Àwọn tala ránṣẹ́ sí. Àwọn ọmọ Bani Israel. Anni qad ji'tukum bi ayatin min rabbikum. Iṣẹ́ tá a fi rán. Wọ́n ní iṣẹ́ tá a fi rán. Òun leléyìí. Ó nìyí. Pàápàá àwa Ọlọ́run. Wọ́n ní pàápàá àwa Ọlọ́run ọba. Tá a rán Ànábì Mùsá níṣẹ́ yìí. Àwọn àmì. Wọ́n ní àwọn àmì wa. Tá a fi mọ̀ pé Ọlọ́run ló ránṣẹ́. Tá a fi mọ̀ pé àwọn Ọlọ́run bá kẹ̀kẹ́ la ránṣẹ́. Ibẹ̀ la dé yìí. Anni qad ji'tukum bi ayatin min rabbikum. Anni akhluqu lakum min الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله. قد جئتكم بآيات من ربكم. Ànábì Ìsá ni wá ń sọ̀rọ̀ ń bí. Wọ́n ní Ànábì Ìsá ni wá ń sọ̀rọ̀ jáde báyìí. Ó ní pàápàá. Qad ji'tukum bi ayatin min rabbikum. Pàápàá mo mú wá fún yín. Pàápàá òun mú wá fún yín. Áyà kan. Látọ̀dọ̀ Ọlọ́run ọba yín. Anni akhluqu lakum mina at-tini kahayati at-tayr. Ẹ má sì gbọ́. Wọ́n ní ká gbọ́ yé dáadáa, ká má sì gbọ́. In tí Ànábì Ìsá ń sọ. Wọ́n ní nǹkan tí Ànábì Ìsá ń sọ. ń sọ̀rọ̀ lérèfé ni. Wọ́n ló sọ̀rọ̀ lérèfé ni. Bí ìgbà tí èmi pẹ̀lú yín bá ń sọ̀rọ̀. Wọ́n ní bí ìgbà téèyàn kọjú sórí ẹni tá ń sọ̀rọ̀. Àmọ́ láti fi fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tàbàchéché. Wọ́n ní àmọ́ láti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Ní tòótọ́. Wípé n tí ń sọ mo mọ̀. Pé n tí ń sọ fún yín yìí ó dá mi lójú. Pé ọ̀dọ̀ Ọlọ́run ni tírà yìí ti wá. Pé ọ̀dọ̀ Ọlọ́run ọba ni tírà yìí ti wá. Ó ní àní akhluqu lakum mina tini kahayati at-tayri. Anni akhluqu lakum mina tini kahayati at-tayr. Ó ní èmi yóò bu kìnnì kan yín wà mọ́. Ìyẹ̀pẹ̀ tí yóò bù yí amọ̀ ni. Wọ́n ní ó sọ fún pé ìyẹ̀pẹ̀ tí ó bù yí amọ̀ ni. Ìwà fi ya àwòrán kan. Kahayati at-tayri. Àwòrán tí ń fi ìyà yóò wá dà gẹ́gẹ́ bí ẹyẹ. Àwòrán tó fi ìyà yóò dà gẹ́gẹ́ bí àwòrán. Fa'anfukhu fihi fayakunu tayran bi'idhnillah. Tí ń bá wá yàwòrán yìí tán. Ìwà fẹ́ atẹ́gùn sí nínú. Fayakunu tayran bi'idhnillah. Fayakunu tayran bi'idhnillah.
ẹ sì rántí yìí pé ànábì Ìsá wọ́n ní ká rántí pé ànábì Ìsá àmà iná ló fi mọ kíní kan bí ẹyẹ òun náà ló fi mọ nǹkan kan bí ẹyẹ in tó wá mọ bí ẹyẹ yìí wọ́n ní tó wá mọ bí ẹyẹ yìí ó lóun ó fẹ́ atẹ́gùn sínú ẹ̀ ó lóun fẹ́ atẹ́gùn sí ó sì ṣe bẹ́ẹ̀ wọ́n ló sì ṣe bẹ́ẹ̀ ń fẹ́ atẹ́gùn sí wọ́n ní fẹ́ atẹ́gùn sí nínú ó sì dẹyẹ wọ́n ló sì di ẹyẹ فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه alẹ́ nínú àlọ́jọ́ bàbá ní ẹmọ wọlẹ̀ wọ́n lẹ́ ṣe wọ́n lọ jẹ́ ṣe pẹ́ wọ́n lọ kẹ́ àwọn àgbàlagbà àti tọ̀hún àti tìyí wọ́n lọ kẹ́ wọn papọ̀ wọ́n ní ẹjọ́kó gbogbo jama kí wọ́n ní ẹjọ́kó àwọn bàbá ti jòkó wọ́n ní kí gbogbo jama náà jòkó ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كآية الطير فأنفق فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. ẹ dákun wọ́n ní ká jágun jàmáà ẹ má gbàgbé wọ́n ní ká má gbàgbé ibi àmà ni ànábì Ìsá ti máa kíní kan bí ẹyẹ wọ́n ní bí a mà lànàbì Ìsá ti máa nǹkan kan bí ẹyẹ ó ṣe eléyìí wọ́n ló ṣe yìí láti lè fi hàn wípé n tóun sọ ò kèé ṣe rọ́ láti lè fi hàn pé Ọlọ́run ló rán òun níṣẹ́ ìgbò ṣe tán wọ́n nígbà tó ṣe tán ó wá fẹ́ atẹ́gùn sínú àmà yìí ó wá fẹ́ atẹ́gùn sínú àmà yìí atẹ́gùn tó fẹ́ sínú àmà atẹ́gùn tó fẹ́ sínú àmà tó ṣe gẹ́gẹ́ bí ẹyẹ tó ṣe gẹ́gẹ́ bí ẹyẹ ó sì dẹyẹ lóòótọ́ ó sì di ẹyẹ lóòótọ́ kí ló sọ ọ́ di ẹyẹ wọ́n ní kí ló sọ ọ́ di ẹyẹ bí tó fi lẹ́mìí iznillahi wọ́n ní pẹ̀lú àṣẹ Ọlọ́run àṣẹ Ọlọ́run ni kì í ṣe póun ló sọ ọ́ dẹyẹ wọ́n ní kì í ṣe póun ló sọ ọ́ di ẹyẹ abẹ̀mí wọ́n ní àṣẹ Ọlọ́run ọba ni bó ti ṣe fẹ́ atẹ́gùn sí i nínú wọ́n ní bó ti ṣe fẹ́ atẹ́gùn sí i ntọ́lọ́hún ń fún un ní direction yìí pé ṣe báyìí wọ́n ní Ọlọ́run fún ní direction pé ṣe báyìí fẹ́ atẹ́gùn sí i fátẹ́gùn sí i tó bá fátẹ́gùn sí tó bá fátẹ́gùn sí i yóò dẹyẹ yóò di ẹyẹ ìdí ni wípé Ọlọ́run fẹ́ kí wọ́n ó gbàgbọ́ báyé ti ṣe rí nígbà àtijọ́ òun nù wọ́n ní ìdí ni pé Ọlọ́run fẹ́ kí àwọn tí ń bẹ ńgbà náà kí wọ́n gbàgbọ́ torí pé báyé ṣe rí Ọlọ́run fẹ́ fira rẹ̀ hàn wípé kò sí ní tóun ò lè ṣe wọ́n ní Ọlọ́run fẹ́ fira rẹ̀ hàn wípé kò sí tóun Ọlọ́run ọba ò lè ṣe wá òbúríhùlẹ̀ àkèmáhà وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله. mo rò wípé
àwọn tí ànábì Ìsá ń ṣe yìí wọ́n láwọn rò pé tí ànábì wa Ìsá ti ń ṣe yìí à ń mú lọ́kọ̀ọ̀kan àmú ní ṣísẹ̀ntẹ̀lé nítorí a padà béèrè lọ́wọ́ yín wọ́n nítorí a padà béèrè lọ́wọ́ jàmá kí ni tí ànábì Ìsá fi púrùfù rẹ̀ kí ni tí ànábì Ìsá tó fi púrùfù rẹ̀ kí ni tí ọlọ́run fi hàn wípé èmi ni mo ránṣẹ́ kí ni tọ́lọ́run bá sì fi ṣàfihàn àwọn ẹ̀dá wípé èmi ni mo ránṣẹ́ lóòótọ́ wá òbúrí olè àkèmáhà ọlọ́run ní á fún lágbára láti máa wo láti máa tọ́jú afọ́jú ọlọ́run bá sọ pé a fún lágbára láti máa tọ́jú àwọn afọ́jú ẹni tójú ẹ̀ fọ́ kó là á wọ́n ní ẹni tójú ẹ̀ bá fọ́ a fún lágbára pé kó là á wálé àbúrọ́sà àtàwọn kó máa tọ́jú àwọn adẹ́tẹ̀ àtàwọn tí máa tọ́jú àwọn adẹ́tẹ̀ وأحيي الموتى بإذن الله àti kó máa jí òkú dìde àti kó máa jí òkú dìde bí izinilahi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba kìí ṣe ń túmọ̀ sí wípé ipá rẹ̀ ká láti ṣe ń túmọ̀ sí pé ipá rẹ̀ ká ń túmọ̀ sí pé ipá rẹ̀ ò ká láti ṣe àmì pẹ̀lú àṣẹ ọlọ́run wà ó nà bí okun bí máa ta kòlú وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم nǹkan méjì lọ́lọ́run tún papọ̀ níbí wọ́n ní nǹkan méjì lọ́lọ́run tún papọ̀ sínú àyà yìí ẹ máa kà á o wọ́n ní ká máa kà á ọlọ́run ní ànábì Ìsá yìí ànábì Ìsá yìí yóò máa fún yín nírò irú oúnjẹ tẹ́ ẹ jẹ yóò máa fún yín ní ìrò irú oúnjẹ tó yẹ ká ẹ jẹ irú oúnjẹ tẹ́ ẹ jẹ tí ẹ jẹ tí ẹ jẹ sorry وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين afa ọmọlẹ́yìn mú un lọ́kọ̀ọ̀kan kó fi lè yé jàmá èmi gbọ́n tó wí àmọ́ mo fẹ́ kí jàmá ò gbàgbọ́ yí ẹ̀ wọ́n láwọn fẹ́ kí ó lè dáadáa jàmá dáadáa kó wá máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan وأنبئكم بما تأكلون yóò máa fún yín nírò yóò máa sọ fún yín yóò máa sọ fún yín irú ń tẹ́ ẹ jẹ irú tẹ́ máa jẹ oúnjẹ ní o wọ́n ní oúnjẹ kò ṣe má kò jẹ́ mà wọ́n ní kò jẹ́ mà ànábì Yusufu wọ́n ní ànábì Yusuf òun náà ṣe bẹ́ẹ̀ wọ́n lòun náà ṣe bẹ́ẹ̀ àmì ọlọ́run ni àmì ọlọ́run bá lélẹ́yìí pé tá a fi mọ̀ wípé iṣẹ́ tí wọ́n ń jẹ́ àwa ọlọ́run la rán wọn. láti mọ̀ pé iṣẹ́ tó ń jẹ́ wọn ò jẹ́ lọ́wọ́ ara wọn àwọn ọlọ́run bá wọn àwọn la rán wọn. وما تدخرون في بيوتكم وما تدخرون في بيوتكم nǹkan tẹ́ ẹ fi pamọ́ sínú ilé yín wọ́n ní nǹkan tẹ́ ẹ fi pamọ́ sínú ilé yín tóun ò sí ń bẹ̀ tóun ò síbẹ̀ tí ó mọ̀ gbà náà. túmọ̀ wípé ànábì Ìsá kò sí ń bẹ̀ tẹ́ ẹ fi nǹkan yìí ó pamọ́ túmọ̀ pé ànábì wa Ìsá kò síbẹ̀ nígbà tẹ́ ẹ fi nǹkan yìí pamọ́. kò sì bá yín gbélé kò sì bá yín gbélé. ń tẹ́ ẹ fi pamọ́ òun yóò máa sọ fún yín yóò sì máa sọ bí tẹ́ ẹ fi pamọ́ sí kọ̀rọ̀ yàrá yín. nínú yàrá yín. nínú yàrá yín. inna fi dhalika la ayatan lakum. إن في ذلك لآية لكم àwọn ń tá a kà kalẹ̀ yìí wọ́n láwọn ń tá a kà kalẹ̀ yìí. àpẹẹrẹ ìjẹ́ ìbẹ ọlọ́run pé ọlọ́run ọba òun náà ní í ṣe gbogbo nǹkan. wọ́n ní àpẹẹrẹ pé ìjẹ́ pé ọlọ́run ọba òun ní í ṣe gbogbo nǹkan. òun leléyìí
òun ni eléyìí in kuntum mu'minina tó bá ṣe pé ẹ nígbàgbọ́ sẹ́mi tó Ọlọ́run. bá ṣe pé nígbàgbọ́ sóhun Ọlọ́run ọba ni. Allah. Àkọ́kọ́ wọ́n ní lákọ̀ọ́kọ́ Ọlọ́run ń sọ wípé a kọ ní tírà. Ọlọ́run bá ń sọ fún pé a kọ ní tírà. Mo ṣàlàyé fún yín pé tírà pọ̀. wọ́n ní àwọn ṣàlàyé pé tírà ó pọ̀. Èyí táwọn ànábì tí wọ́n ṣáájú èyí tí àwọn ànábì tí wọ́n ti ṣáájú Ọlọ́run kọ. tọ́lọ́run sọ̀kalẹ̀ fún wọn Ọlọ́run kọ. Inú wọn nínú wọn èyí tó sọ̀kalẹ̀ kẹ́yìn èyí tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn òun ni Al-Qur'ani. òun ni Al-Qur'an. In tó jẹ́ ká fi lọ ibi Al-Qur'ani pé Ọlọ́run ń tọ́ka sí Qur'ani wọ́n ní bí tó jẹ́ ká lọ bí Al-Qur'an pé Ọlọ́run ọba Qur'an náà wà nù tó tọ́ka sí. òun ló dé kẹ́yìn. òun ló dé gbẹ̀yìn. Tírà Músá wọ́n ní tírà Nábì Mùsá òun ló dé ṣáájú ẹ̀. òun ló kọ́kọ́ dé ṣáájú rẹ̀. Lẹ́yìn ti Músá lẹ́yìn tí Mùsá òun ni ti Jésù gan ànábì Ìsá gan ó jẹ́ mẹ́ta. ó di mẹ́ta. Ọlọ́run wá ní wa rasulan àwa ṣe lànàbì. wọ́n ní Ọlọ́run bá tún wá sọ pé a tún wá ṣe é ní ànábì. Ànábì wo la ṣe? ànábì wo la ṣe? A ṣe lànàbì fún àwọn Bani Isra'ila. a ṣe ní ànábì fún àwọn ọmọ Bani Isra'ila. Kò wá dákẹ́ ń bẹ̀. wọ́n ní kò tún wá tán síbẹ̀. Ànábì Ìsá wá ń sọ pé ní pàápàá wọ́n ní ànábì Ìsá wá sọ pé ní pàápàá àwọn àmì yìí tí mo mú wá fún yín àwọn àmì tí mo mú wá fún yín yìí min rabbikum látọ̀dọ̀ Ọlọ́run ọba yín ni. látọ̀dọ̀ Ọlọ́run ọba yín ni kì í ṣe látọ̀dọ̀ mi. Wa anni akhluqu lakum minat tini ka hay'ati at-tayri. Àwọn àmì tí mo mú wá tó ṣe pé látọ̀dọ̀ Ọlọ́run ọba àwọn àmì ni. tó ṣe pé látọ̀dọ̀ Ọlọ́run ọba ni mo ti mú wá fún yín yìí. Mélòó ni? mélòó? Ẹ̀yin jàmáà ẹ̀dẹ́ wọ́n ní ká máa dé. nítorí ń béèrè. wọ́n láwọn òbí wá. Ó wá sọ pé èmi gan-an ń bu àmọ̀ ń fi mọ kinní kan bí ẹyẹ. wọ́n ní pé tó bá sọ pé èmi gan-an yìí bu àmọ̀ yìí fi mọ nǹkan kan bí ẹyẹ. Tí n bá فأنفخ فيه فيكون طيرا بإذن الله. tí n bá wá mọ́ tán tí bá wá mọ́ tán. ń fẹ́ atẹ́gùn sí i nínú ìtàtẹ́kùn sí ẹyẹ yìí nínú sí ẹyẹ tí òun mọ yìí nínú. yóò sì dẹyẹ lóòótọ́. yóò sì di abẹ̀mí. Àmọ́ ìdí ẹyẹ ẹ̀nì àmọ́ ìdí ẹyẹ yìí bí iznillahi wọ́n ní bí ìsìnì láàyè pẹ̀lú àṣẹ Ọlọ́run ni kì í ṣe póun ló ṣe é. Agbára rẹ̀ ò débẹ̀. agbára àwọn òde bẹ́ẹ̀ àṣẹ وأبرئ الأكمه وأبرئ الأكمه. Ń sì máa lajú afọ́jú wọ́n ní ó ní òun sì máa lajú afọ́jú. wálé àbúrásà adẹ́tẹ̀ ń sì máa wòsàn. òun sì máa wò sàn. وأحيي الموتى بإذن الله. Òun ó sì máa jí òkú bí iznillah. òun sì tún máa jí òkú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò sọ pé agbára àwọn ni ó ṣe, agbára àwọn ni ó ṣe kìíní yìí. àṣẹ Ọlọ́run ni ó máa ṣe gbogbo rẹ̀. Wà ó nà وأنبئكم بما تأكلون. وأنبئكم ń sì máa fún yín ní ìró ntí ẹ máa jẹ nínú ilé yín. وما تتخذون في بيوتكم. Ntẹ́ ẹ fi pamọ́ sínú ilé yín tẹ́nìkan ò máa nì. nígbà fi pamọ́ sí kọ̀rọ̀ yàrá yín. Èmi ànábì Ìsá yín máa sọ fún yín. èmi ànábì Ìsá yín máa sọ fún yín. إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. Tó bá ṣe pé ẹ jẹ́ mùmínì òdodo ẹni tó gba t'Ọlọ́run ọba gbọ́ lódodo. ó ní tó bá jẹ́ pé ẹ jẹ́ múmi ní òdodo tó bá t'Ọlọ́run ọba gbọ́. Àmì kan ní fún yín. àmì lélẹ́yìí jẹ́ fún yín o. Èyí tẹ́ fi mọ̀ yí pé
gbogbo nǹkan ọlọ́run ní ṣe. Tẹ́sí mọ̀ pé gbogbo nǹkan pátápátá ọlọ́run bá ní ṣe. wa fi kulli shay'in lahu ayatan. wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Wọ́n ní ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba. in tí à ń sọ yìí. Wọ́n ní ká sọ yìí. ń fi ọlọ́run hàn wípé ọ̀kan náà ni. wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. ká gba ọlọ́run ọba gbọ́. Wọ́n ní ká gba ọlọ́run ọba gbọ́. ká má lérò wípé nǹkan kan lè ṣe nǹkan kan fún wa bí èbá ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run. Ó lè ṣe nǹkan kan fún wa lẹ́yìn ọlọ́run. ànábì yìí sò tí ì dá dúró ń bẹ̀. Wọ́n ní ànábì wa Ìsá kò tí ì dá dúró bẹ́ẹ̀. àwọn sẹ́ta rán tí ó wá jẹ́ fún wa. Wọ́n ní àwọn aṣẹ́ táwọn ọlọ́ọ̀bá tí ó wà jẹ́ fún wa. òun là ń kà yìí. Wa musaddiqan lima. wa musaddiqan lima bayna yadayya min at-tawrati wa li-uhilla lakum ba'da alladhi hurrima alaykum. وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون. ومصدقا ń sì jẹ́ olóòótọ́. لما بين يدي من التوراة. ó ti sẹpẹrẹtì ara rẹ̀. wọ́n ló ti sẹpẹrẹtì ara rẹ̀ ó ti yà lọ́tọ̀. ó fi hàn wípé òun lòun ni tàwórẹ́tà. ó fi hàn pé òun lòun ni tàwórẹ́tà. ìntí tírà tí ọlọ́run fún un. wọ́n ní tírà tí ọlọ́run bá tó fún un. ó mọ̀ ọ́ lọ́tọ̀. tàwórẹ́tà tí ọlọ́run fún Músá. wọ́n ní tàwórẹ́tà tí ọlọ́run bá tó fún ànábì Músá. ó tún mọ̀ lámàyípo. nínú tàwórẹ́tà yìí. nínú tàwórẹ́tà náà. ìntí ń bẹ ń bẹ. wọ́n ní tí ń bẹ ń bẹ. òun ó máa sọ fún un. وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ. ìntí ń bẹ ń bẹ tó ṣe wípé ẹ̀yin gan-an lẹ́sẹ̀ léèwọ̀ fúnra yín. ìtọ́wọ́ àwọn fúlà náà tó ṣe pé ẹ̀yin fúnra ara yín ẹ̀yin lẹ sọ déwọ̀ lórí ara yín. ìsọdẹ̀tọ́ fún yín. ó sọ dẹ̀tọ́ fún yín. tí ń jẹ́ òdodo. tí ń jẹ́ òdodo. وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعوني. mo mú wá fún yín. ó ní òun wá fún yín. àmì kan. min rabbikum. látọ̀dọ̀ ọlọ́run ọba yín. fattaqullaha wa ati'un. fattaqullaha wa ati'un. ẹ bẹ̀rù ọlọ́run. ẹ tẹ̀lé mi. èmi mo mú òdodo wá fún yín. tẹ́ ẹ bá wo gbogbo ohun tá à ń ti ń sọ. wọ́n ní tẹ́ ẹ bá wo gbogbo ohun tá à ń ti ń sọ. ìtumọ̀ òdodo. wọ́n ní ìtumọ̀ òdodo. ló ń jáde. kì í ṣe òótọ́. òótọ́ lè jẹ́ anything. wọ́n ní òótọ́ lè jẹ́ nǹkan tó bá wù ú. tí wọ́n bá rò pé ojú òótọ́. wọ́n ní tí wọ́n bá rò pé ó jẹ́ òótọ́. iná ló ń sọ jáde. àmọ́ ń tó jẹ́ òdodo. wọ́n ní àmọ́ tó jẹ́ òdodo. Kùránì èkùrọ́.
Kùránì èkúrọ́ wí jáde Al-Qur'an ní kúrọ́ òdodo ọ̀rọ̀ ní tàǹsọ̀ ọ̀rọ̀ ní Al-Qur'an máa sọ. inna rabbi inna Allaha rabbi wa rabbukum fa'buduhu hadha siratun mustaqim hadha siratun mustaqim. Ànábì Ìsá wá ń fi yé wọn wípé Wọ́n ní Ànábì wa Ìsá fi yé wọn. inna rabbi dájúdájú ọlọ́run ọba mi Ó fọwọ́ sọ̀yà ló dájúdájú Ọlọ́run ọba. wa rabbukum Tó sì tún jẹ́ Ọlọ́run ọba ti ní náà. fa'buduhu Ó ní ẹ máa sìn o. òun ni ẹ máa sìn. Ó ní ẹ máa sìn. Hadha siratun mustaqim. Eléyìí ni ìtọ́sọ́nà tààrà Wọ́n ní eléyìí ìtọ́sọ́nà tààrà fún yín. fún yín. In tí ń wí láàrin yìí ni wípé àwọn nǹkan tẹ́ ẹ kó jọ tẹ́ ń sìn. Ìyá mi Maryam Wọ́n ló sọ fún ọ pé ní tí ẹ péjọ bẹ́ẹ̀ ń sìn pé ìyá tó bí òun ti jẹ́ Maryam kò jẹ́ nǹkan kan. kò jẹ́ nǹkan kan. Èmi gan-an alára Òun gan lára. òun náà jẹ́ nǹkan Òun kan. náà jẹ́ nǹkan kan. Ọlọ́run ní ń jẹ́ Ọlọ́run. Ọlọ́run ọba ní jẹ́ Ọlọ́run. Òun ló dá ìyá òun. Òun ló dá ìyá òun. Òun náà ló sì dá òun. Òun ló dá òun náà. Ẹ má lẹ́sìn mí o. Ẹ má ṣe ẹ̀sìn. inna Allaha rabbi wa rabbukum fa'buduhu hadha siratun mustaqim. Falamma ahassa Isa minhum فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون واشهد بأننا مسلمون. mo mọ̀ yí pé a fẹ́ gbọ́ ń tọ́lọ́hún sọ láàrin. Wọ́n náà mọ̀ pé àwọn àjẹmọ́ àfẹ́ gbọ́. bó bá di lọ́la lógo Ọlọ́run. Wọ́n tó bá di lọ́la lágbára Ọlọ́run. Ntọ́ tí Ànábì Ìsá sọ yìí Wọ́n ní tí Ànábì Ìsá sọ yìí. a máa gbọ́. A máa gbọ́. Sadaqallahul azim. Wọ́n ní òdodo ní ọ̀rọ̀ Ọlọ́run ọba. Bàbá wa National Vision. Jama'a jasi Allahu Akbar. Allahu Akbar. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́ o jama'a bisimilahi iná tèèna tá a máa fi pamọ́ fáwọn bàbá gẹ́gẹ́ bí tọ́níìkì ẹja ṣe tò nínà. Ẹ má gbàgbé pa alálejò ń bí àwọn wàlíyìí Ọlọ́run tí wọ́n máa wá bí ní gbogbo ìgbà. A sì farabalẹ̀ wọ́n kùn wá ládùúà iná tèèna àwọn bàbá pẹ̀lú bisimilá. Jama'a ní Allahu Akbar. 2000 ṣàrá àwọn bàbá ni. Tá a bá fura sí gbogbo ìgbà tí Ramadan bá di mẹ́rìnlélógún 24 a rí bàbá wa àgbà oníwìrìdì ń bí láti jẹta látọjú ayé àwọn bàbá níbẹ̀ tí wáyé. Ọlọ́run ọ̀dájú ó bẹ́ẹ̀ lánàá bàbá tòní náà akàápúpẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ débẹ̀ ni ìtẹ̀yìn ó lò kọ́ pọ̀ kó dùn kọ́ pẹ́ kó ju ti bàbá àná lọ kó ju ti bàbá àjẹta lọ kó ju ti bàbá arúgbó tó pilẹ̀ orin náà lọ àlùbáríkà ọláyà àlùbáríkà tó pàdé ara wọn yìí pàṣẹ wọ̀ kankan wọn òun tàlákà nóòrù bí nóòrù ìmọ̀lẹ̀ méjì pàdé ara wọn lónìí Saheed Tuma
àárín ẹ̀yin méjèèjì pẹ̀lú ọlọ́run ò ní jọ́ dàrú. bàbá wa gba oníwìrìdì bàbá wa arúgbó ní pàkátà wọ́n lówó 5,000 naira yìí àpò bàbá ní ìsì máa lọ àti tí àwọn àgbàlagbà máa fúnra wọn nítura rí odidi méjì Allahu Akbar takù direct àpò bàbá ní kọ́ máa lọ bẹ́ẹ̀ àbá àyàyà mo ti kó lé ọ lọ́wọ́ jẹ́mẹ́ ní Allahu Akbar abẹ ọlọ́run bàbá wa àgbà oníwìrìdì àárín ẹ̀yin àtọlọ́run má jẹ́ ó dàrú à ń ti ń retí ọjọ́ èní pẹ́ dé tán tọ́rọ àmọ̀kébẹ̀ bá ti dé àátúnlékún lálùbáríkà tí bàbá wa Alhaji àgbà ṣeéṣe náà bàbá tòní náà ń ṣe makirifóònù yóò máa lọ́dọ̀ wọn bàbá wa bùn wá ládùúà gbogbo wọn máa wá gbóríire náà lọ sí ilé ọ̀kan àyókù tó kù yín ńláńlá ti ń ṣètò ẹ̀ ọ̀kan àyókù tó kù ńláńlá ti ń ṣètò ẹ̀ bí bàbá àgbà ṣeéṣe náà ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run jẹ̀mọ́ máa dẹ̀la alhamdulillah iná rẹ̀ là á máa wò yíyà yín ọlọ́run wọlé àyà sábẹ̀ ẹ̀dá ọlọ́run jẹ́ àwò pẹ́ o àmín bí bàbá bá wá bí wọ́n sì mú mìndíìlì tuntun wá báwọn ṣe dàbòrùn náà ni wọ́n wá ṣe fún bàbá wa Alhaji àgbà ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run jẹ̀mọ́. àmì bọ́ wọn sàárà àwọn àgbàlagbà náà tẹ̀lé insha Allah bí wọ́n ṣe máa ṣe àmọ́ kí àwọn bàbá tó bá wa sọ̀rọ̀ báyìí kí wọ́n tó ṣàdúrà fún wa ọ̀la ní 25 bàbá wa arúgbó ń pàkátà ní 24 àbíjẹ̀mọ́ tó bá wá di 25 àwọn àgbàlejò ṣe kàálí ẹ̀ ṣe ṣéwù wallahu yasimuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi liyuballighi shahidu minna al-ghaiba àwọn tá a wà ń bí ká sọ fáwọn tí ò wá làbáàrí tá a gbọ́ lónìí ni pé kágo 4 àbọ̀ tó lù ní bàbá ọba lọ́rin ti dé mọ̀kánà kí 4 àbọ̀ tó lù lónìí wọ́n máa lọ mọ̀kánà lónìí 24 ó wá di láàárọ̀ làwọn lọ mọ́sálásí bàbá balógun gàmbàrí ìrọ̀lẹ́ rẹ̀ ni wọ́n wà parí ẹ̀ sí ní túmọ̀ sí pé yóò máa rọrùn ọlọ́run jẹ́ wákàlà sáàrí níyà yín títí 4 àbọ̀ ni gbogbo owó tí wá déjòkó tàbísírì ọ̀wà bẹ̀rẹ̀ kọ́là ni ó lè bá rọrùn dáadáa gbogbo ọ tẹ́wọ́ báyìí gbogbo tẹ́nìkọ̀ọ̀kan tí wá ti ń jẹ́ bùkátà ọ̀rọ̀ olúrìndí ọkàn sọ fún wa pé ẹ máa lọlé ó ti rí bẹ́ẹ̀ àmín. Allahumma salli ala sayyidina Muhammadil المستقيم وعلى قدرهم إلى عظيم سبحان ربك وبالعزة عما يصفون وسلام على المرسلين رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
fati ìkíníkọ aláhàtì ìmọ̀ sábàkọ́nà bíláàkì wàládì ilá sírátì kàlmùsítàkìm wàhálà àní àkàkọ́lìhì bíláàzìmì subhana rabbika bílísàtì àmà yasifuna wa salamun alal mursalin. alhamdulillahi rabbil alamin. التكبير ثم التكبير. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته ومغفرته. طيب. أحسن الله فيكم. ní àpapọ̀ pẹ̀lú yọ̀dá àwọn bàbá ẹjẹ́ àjọ sọ pé a'udhu billahi minash shaitonir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. نقبري الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل وسلم على مولانا حبيبنا محمد وعلى آله وصحابته أجمعين. آمين. لين تقديم يدكم ẹmọ́sàjá papọ̀ dúpẹ́lẹ̀ mẹ́ta pẹ́lẹ̀ alhamdulillah bá a ṣe ṣe ní sáwíà káwọn Rabbil alamin sí kẹrin rẹ̀ alhamdulillahi 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 rabbil alamin. ó tún kú ẹ̀ kan náà ká tún ṣe bẹ́ẹ̀ nítorí tọ́lọ́hun torí ti bàbá. Alhamdulillahi, 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 alhamdulillahi rabbil alamin. Bàbá wa Alhaji Àgbà, àwọn ni wọ́n ní tàkọ́kọ́ òun, àbá wọn dúpẹ́ ìṣẹ̀mí wọn láyé. Àbáwọn dúpẹ́ ìsọ̀kalẹ̀ rí wọn láyé, gbogbo ẹ̀ lọ́wọ́ wọlé lọ́dọ̀ Ọlọ́run. Olúwa tún wá fi hàn wá pé n kò lára wọn o. Ọlọ́run a dúpẹ́ o. Ọlọ́run a dúpẹ́ o. Jẹ́ kádùá ayọ̀ máa gbà lọ síwájú. Oríire wọn tọ́lọ̀ ní kí gbogbo wa ó ṣe ta bọ́ sínú odò eríire báàrù sàádà táwọn ń wẹ̀ níbẹ̀ tí kálukú ń sìn mọ́ níbi odò yìí Ọlọ́run mọ́jọ odò yìí ọgbẹ. Olúwọ̀lá òtí bàbá máa fẹ́ kásẹ̀ òun tọ́lọ́run gbé fún bàbá pé ìwọ ló nìyí ẹ dákun ẹyọ kan náà tá a sì kí ládàá rẹ̀ ó lè bá bàbá ká wá ṣe pẹ̀lú bísímìláì ká sì yóò pé bísímìláì rahmanir rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad
ولم يكن له كفوا أحد آمين. a fi bàbá náà bẹ̀ lọ wọ́n ní madihu wa sahidu talilérire asahidu ma kana mahala bí a elérire tani ẹni tí ó máa jọ ọlọ́run lọ a máa ń bá ń wé lérire kì ma kana mahala ẹni tó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́ máa jọ ọlọ́run lọ wọ́n ní wà asahadu mẹ́rin wọ́n mọ́ ní wà asahadu mẹ́rin ta ló tún wá sí rírẹ jẹ́lẹ́ yìí lọ ma kana Allahu ma'ahu ma kana Allah ma'ahu ẹni tọ́lọ́ nítọ̀ ṣé wọ́n ti bẹ pẹ̀lú èmi náà ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn bàbá wa àgbà dúró tọ́lọ́hún ọlọ́run wá dúró tì wọ́n náà lọ́lọ́run ọ̀padà má yìí o ìdúpẹ́kẹ̀ èjì bàbá wa tò níní abá wọn dúpẹ́ ìpín tọ́lọ́run pín wọn níbẹ̀ ó lè má pín ẹlòmíì bí ó ti pọ̀ tó lè má pín ẹlòmíì ẹ̀wò ó pín wọn béèyàn bá ń bọ̀ èèyàn ó ṣe báwọn bàbá ni wọ́n ń sọ̀rọ̀ olúwa o mọ́sàjẹ́ wọn pẹ́ fún wa gbogbo wata sáàmì wọn ẹ́ rí pé àwa náà tó ń fẹ́ bẹ́ẹ̀ náà ni olúwa má fa rẹ̀ sí wọn mọ́jọ rẹ̀ ẹ̀mí ìmánì wọn ẹ̀mí àlàáfíà wọn mọ́jọ rẹ̀ ẹ̀mí ìjọsìn ọlọ́run wọn mọ́jọ rẹ̀ ọlá nàbí sallallahu alayhi wa sallam ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wa àlùfáà wa yára àkàndá ọlọ́run ní máa kọ́yàn máa ṣe al-inaya qabla al-wilaya was-sahada qabla al-wilada wal-ijaba qabla ad-da'wa mẹ́tẹ̀ẹ̀ta àyàn sì pé fáfá yìí látọjú àwọn àgbàlagbà àti ìnáyà àti wìkáyà àti màhíyà tẹ́ ń lò tẹ́ fi ṣubú ipò yìí ó tóbi Olúwa sì ròórò yín ṣìṣì lò wá fi tàwádù lẹ̀ ńgbà kan fi àyáwù lẹ̀ ńgbà kan fi wàtọ́dà lẹ̀ ńgbà kan ríra yín àdúrà tá ànábì ṣe bọ́lọ̀ mọ́jà ríra wa sọ̀gírí ní fi àyìní ànábì ló ṣe bẹ́ẹ̀ o ọlọ́run bí gbogbo wọn ti mọ bàbára mi tó yìí mọ́jẹ̀ bàbára ara mi lójú ara mi o wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe yọ pẹ́ o ọlọ́run jẹ pẹ́ tìyín náà mo wá fi tọrọ fún gbogbo ẹ̀yin tẹ́ dúró dáa fáwọn bàbá wa tá a yẹsẹ̀ tá a ń ṣe ìdímà yẹn lọ alẹ́ ìdímà tún ìdímà tán ìdímà tún lil ilmi wa ìdímà tún lil halimi wa li kulli natija kí mo wá kí n wá sẹ́rú ọ̀tọ̀ èmi wá sẹ́rú ni wá kí n ọ̀tọ̀ àmẹ́ni wọ́n bá pa méjèèjì pọ̀ ó sẹ́rú sí màkó tó rí ó wá sẹ́rú sẹ́ni tó rí mà lọ́dọ̀ rẹ̀ ayé ti lọ́dọ̀ rẹ̀ gbogbo àwa tá a wá dúró fún àwọn àgbàlagbà tá a kú lára wọn ọlọ́run má kú lára àwa náà o gbogbo àwa jàmá tó jẹ́ pé bí ìgbà bàbá ń bẹ bá ti ń ṣe náà là ń tún ṣe ọ̀rọ̀ wọn máa dùn ní ṣe wàhálà ká tó rówó ìkẹ́ ọlọ́run máa gbé wádọ̀ wa ni ọlọ́run ó sì bá wa túngbà náà ṣe à ń ké bàbá ké báwọn àní máa yẹ ọlọ́run ó fẹ́ ká ké náà ni o à ń sì ti ń ké ọlọ́mọsá rẹ̀ wá lẹ́kún ọlọ́mọsá rẹ̀ wá lẹ́kún ọ̀làlà haúlà wala quwwata illa billahil aliyyil azim. salatul fatih min al-insan allahumma salli ala sayyidina muhammadil fatih lima ugilqa al-hazimi lima sabaqa nasiril hakim al-hakim wal إلى صراط
المستقيم وعلى آله أقاقله العظيم سبحان الله سبحان الله سبحان الله سبحان الله مليار ميزان مليار ميزان مليار ميزان مليار ميزان ومنتهى العلم ومنتهى العلم ومنتهى العلم ومنتهى العلم ومبالغ رضا ومبالغ رضا ومبالغ رضا ومبالغ رضا وسنة العرش وسنة العرش وسنة العرش وسنة العرش لا ملجأ ولا منجا لا ملجأ ولا منجا لا ملجأ ولا منجا لا ملجأ ولا منجا من الله إلا إليه من الله إلا إليه من الله إلا إليه من الله إلا إليه سبحان الله عدد الشفع والوتر 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 وعدد كلمة الله تامات كلها 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 أسألك سلامة برحمتك يا أرحم الراحمين 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 فلا تنقهر وسلم السلامة على سيدنا محمد الذي تنعل بها الوقت وتنفرج بها القرب وتقلى بها واحد تنال بها الغائب وحسن الخواتم ويستسقى الغم وجه الكريم وعلى آله وأصحابه في كل لمحة والنفس بأدد كل ما منك يا بهي يا سني يا جاهد يا حبيب يا منتقى يا منسي يا محيي يا مبرم الحمر أنت تجلى لا بما لا يعلم إلا أنت من أنواع الخيرات وهي لنا من أمرنا مرفيقا ورشدا وأنشنا أنشاها خيرا لا أعلم أو علمته بما منك وتفضل علينا ومدنا بروحك يا لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وأصفي ونعم الوكيل نعم المولى ونعم النصير وهو حسبي ونعم الوكيل نعم المولى ونعم النصير وهو حسبي ونعم الوكيل نعم المولى ونعم النصير وهو حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم
لم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتم لما سبق ناصر الهدي والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره في العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ẹ̀dá kò bá a ṣe wà náà ní ẹ̀jẹ̀ á wà ká ní Allahu Akbar ọba pé méjì ọlọ́run fẹ́ràn mẹ́ta Allahu Akbar kabira ọlọ́run kọ́ bá a dúpẹ́ fún bàbá wa arúgbó bàbá ìdáná jẹ́ ìtumọ̀ rasúlà alukóránù ló wù ọlọ́run ní ìdáná jẹ́ ìtumọ̀ rasúlà fàkọ́dìmú lẹ́yìn àyàdẹ́yìn àdúrà kún sọ́dọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ fànàbí sàkàsọ̀ fẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí wọn létí pé gbangba kan báyìí wájú ọlọ́run kọ́dìmú lẹ́yìn àyàdẹ́yìn àdúrà kún ẹ ti nǹkan kan síwájú oríire tá a ṣe ń rọ̀ lẹ́yìn látara bàbá wa ọlọ́mọdé rí ẹni kọ̀ọ̀kan dórí bàbá wa lẹ́jẹ́ àgbà lóhun 10,000 naira yìí owó hádíyàní fún bàbá wa àgbà arúgbó ẹ dákun ẹ má bínú dákun ẹ má bínú 2,000 tèmi náà ti fún báyìí fún omi sọpọ́ọ̀tì bàbá ẹ̀rọ ọlọ́run kan náà mú tiẹ̀ wá ẹ̀rọ ọlọ́run kan náà tún mú 1,000 wá bàbá wa rọ̀ ìsúnmọ́ àlèmí bàbá wa ló mọ́ta mú wá àwọn ìyá wa ti dá wá aláàjì Misbah wọ́n rán àfà wa aláàjì Misbah ọlá tó jí ṣìkù 5,000 naira ni wọ́n láwọn sẹ́ndì sí bàbá bàbá ó ti débẹ̀ ó ti dé yàyín bàbá ó ti dé yàyín ò 5,000 bàbá wa débi sínú dàpọ̀ wọ́n náà máa mú tiẹ̀ bọ̀ gbogbo orí tá a gbà yí ọ̀pọ̀ púpọ̀ tayọ̀ ká má dé mọ́lẹ̀ jáde hudu a akún sọ́dàkà bàbá adébísí ní 1,000 naira bàbá adébísí lọ́bà bàbá musaidu dini ti débẹ̀ ẹ dákun bá a ṣe ń lọ ọ̀hún náà kúrúwàláwò àhádùn méjìlá ṣe aláàjì wa Mudassiru Abdulsalam Dr. Mudassiru Abdulsalam former principal Ansar Islam Secondary School chairman management Muhammad Kamaluddin College bàbá dáadáa nígbà kàbíìnì bàbá dáadáa wọ́n papòdà lónìí bẹ́ẹ̀ náà ni Abdulrasheed ọ̀kan náà ọmọ àfáàwọ̀ ẹlẹ́wọ̀rọ̀ ọmọ dáadáa ọmọ àlùbáríkà ni ọmọ ọdọ́ iwájú ìmà ilẹ̀ lanu lónìí ó gbẹ̀hùn náà ni kúrò wà láwọ̀ ẹjẹ́ àṣẹ kọjẹ́ mẹ́ta bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàánú wọn ìmáàmù Gàwán kọ́lọ̀ ṣàánú àwọn náà fún wọn ká máa ṣe kúrò wà láwọ̀ náà báyìí ká sì máa ṣe adíyàwó bó ti fẹ́ àti bó ṣe yẹ bismillahirrahmanirrahim kúrò wà láwọ̀ ahadu Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ló wúrì ní làwà báyìí kúrò wà láwọ̀ ahadu Allahu samadu lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahirrahmanirrahim والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد àmín àmín lọ́la ọlọ́run jẹ́ àdá kí gbogbo owó ti dé yàyín di aago 4 kí bàbá wọn bá lọ ni wọ́n wà dé bá gbogbo wa tètè dé kò fi ráyè jòkó ọlọ́run jọ dáa fún wa bá a ṣe pàdé bàbá wa lọ́dún yìí náà látún pàdé wọn lọ́dún tí ń bọ̀ a wà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kárí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ kúrú wà láwẹ̀ adíyà rẹ̀ fún bàbá wa làjẹ́ àgbà. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون